stand for justice. We are religious, we like them. We are religious, we like them. Àwí kọ̀ǹkọ̀ lójú ọlọ́rọ̀, àtẹ̀bàtà létí ọlọ́rọ̀ kò gbọ́. Tọ́lọ́rọ̀ bá gbọ́, kí ni bá bá ọlọ́rọ̀ wá fẹ́ ṣe? Lórí òtítọ́ láti lórí òtítọ́ àti lọ́lẹ́lẹ́. Màá jálè tó. We stand for truth and justice. We are liberated religiously. Tàbá ṣẹlẹ̀ nínú epo ẹ̀pà, ẹni máa yọ ayọ̀, ẹni máa yọ ayọ̀. Làákàlẹ̀ rẹ̀ kò máa ń dọ̀gba o. Tìmí Daniel, ọmọ ayé kò ní borí rẹ̀ o. Ọmọ nífẹ̀ẹ́ ní tóbi ọ̀wọ́. Ayé kò ní ẹnu. Lọ́ọ̀tù ní Daniel. Ayé kò ní ẹ̀fà. Nítorí òtítọ́ ló gbé dání. Òtítọ́ ló gbé dání. Bá ṣe bọ́mọ náà èjì o. Ọkọ̀ tó ń lọ èjì o. Lọ́ọ̀tù ní ẹ̀fà ní Daniel. Èjì kò lè rẹ̀. You speak truth, love and humanity over religion. Láàárín àwùjọ. Tìmí Daniel, you are an antidote for corruption. You speak the truth, you speak the power. You tackle corruption. You break the table. You break protocol. You break taboos. Fàájà rántí ní ìbàjá. Fàájà lẹ́tọ̀ ẹ̀tọ́ ní fàájà o. Òtúlẹ̀ kó gbọ́ kó sọ fún tòkó pé Tìmí Daniel ti jẹ́ for unity. Fàájà lẹ́tọ̀ we stand for justice. Fàájà lẹ́tọ̀ we stand for justice. We are religious, we like them. Lord, Tìmí Daniel. We stand for justice. We stand for justice over religion. We stand for justice. We are religious, we like them. We are religious, we like them. Àwí kọ̀ǹkọ̀ lójú ọlọ́rọ̀. Àtẹ̀bàtà létí ọlọ́rọ̀ kò gbọ́. Tọ́lọ́rọ̀ bá gbọ́, kí ni bá bá ọlọ́rọ̀ wá fẹ́ ṣe? Lórí òtítọ́ láti lórí òtítọ́ àti lọ́lẹ́tọ́. Màá jálè tó. We stand for truth and justice. We are liberated religiously. Tàbá ṣẹlẹ̀ nínú epo ẹ̀pà, ẹni máa yọ ayọ̀, ẹni máa yọ ayọ̀. Làákàlẹ̀ rẹ̀ kò máa ń dọ̀gba o. Tìmí Daniel, ọmọ ayé kò ní borí rẹ̀ o. Sure Daddy, mo rí yín lórí Facebook. Ayé kò ní rí ẹ mú. Tìmí Daniel, ayé kò ní rí ẹ pa. Let me start welcoming everybody onto today's short live video.
My name remains Rotimi Daniels. Rotimi Daniels Foundation for Peace and Equity. Àwọn kòkò lójú ọlọ́rọ̀ tí bàbá ńlá kú bàbá ọlọ́rọ̀ bá gbọ́ kí ló fẹ́ fi mí ṣe tó bá ti jẹ́ kí ni òótọ́ ọ̀rọ̀ la gbé dání. I am going to be moving today's live video under the assumption that the Bible is real and the Jesus that they born us into is real. Under the what? The assumption. And that all the stories are real and all the foundational teachings that damaged us and is still damaging us, that those stories are true. And what are those stories? When you check Revelation 20 verse 15, it says, and those whose names were not found written in the book of life shall be cast into the lake of fire. 2 Peter 3:11, it says again will come that all these things you're looking at, that they're going to be melting like sulfur that faces it. And that verse is saying that if everything will be destroyed in this manner, what kind of person ought you be on that day? Which of course led us to the foundational song. Ojola, la la la, la 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 la, la 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 la, la 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 la. Ó kọ́ mi kí n máa gbàdúrà, kí n máa kọrin, kí n sì tún máa yọ̀. Ọjọ́ ńlá lọ́jọ́ náà tí Jésù wẹ ẹ̀ṣẹ̀ mi nù. Àbí pé tí àwọn ẹbí wa tó ti kú wọ́n bá tún ṣe burial àwọn, because mo rántí burial grandpa mi ní Chapel of the Resurrection as one of the major financier then. Nígbà tó pé financier wọ́n rán wọn òun because ọ̀nà wà mímọ́ náà gbé dání gbà yẹn, there was truth, love and humanity. Grandpa mi bá ṣe làlà ńgbà yẹn wọ́n máa bá wọn wá size wọn. Ara àwọn orin tó kọ fún wọn jọ́nà lọ́hùn. The day I knew I lost my best friend, a man that I can't even begin to describe, because if that man were to be alive today, in all fairness, wá gbé Jésù sẹ́gbẹ̀ẹ́ pẹ̀lú àwọn fọ́tò oríṣiríṣi Jésù tẹ̀ nìyẹn, máa dìrọ̀ mọ́ grandpa mi ni, because wọ́n fi ọ̀nà òótọ́, ọ̀nà ìyè, truth, love and humanity wọ́n fi hàn mí. Ẹni àti fi hàn mí òmí ọmọ ènìyàn ohun tó dára láti máa ṣe. Nígbà tí máa yẹn kú, I know I love, even to date, I still miss him. Some of you that are on my Facebook, you will see that I made a post using my pictures with him. You will now imagine since when he had been taking care of me. No. Ani àpàdé lẹ́sẹ̀ Jésù níbi tí a kò ní yára wa, a ríra wa, a yọ̀mọ́ra wa. Jésù ni yóò ṣe alága. Ẹran tí orin yẹn, wọ́n tó pé ńgbà yẹn tán bá kọ́ tán, kò sí bébí ṣe lè pa é dé bẹ́rí àtò, ó jẹ́ bẹ́rí àlàgbàlagbà. Those songs will begin to make you imagine pé abẹ́ni yìí dẹ̀ ṣe wùwà láyé yìí o, lóòótọ́ ló máa wà lẹ́sẹ̀ Jésù. Àṣùgbọ́n ìkàlẹ́ni yìí inú ná tààrà. You know, you begin to imagine torí wípé wọ́n lo ní instrument bí wọ́n ṣe ń wọn ìlànà téèyàn ó ṣe wọnú ná tàbí tí ó ṣe wọ ọ̀run àpáàdé. But don't forget, even fragile family members, we're working under the assumption that even the Bible is real, Jesus is real. Mo fẹ́ wò bóyá àwọn tó pera wọn ní pastor nù lélẹ̀ ni, tó bá jẹ́ pé lóòótọ́ lẹ ní ẹ̀rí ọkàn tàbí wípé ẹ ní ẹ̀rí ọkàn, ìní ni mo máa mọ̀. Mo fẹ́ bá yín jókòó síbi tẹ́ jókòó sí wípé Jésù yóò jọba, aráyé ẹ yọ̀, ẹ kéde rẹ̀ fún gbogbo àgbáyé. Jésù yóò jọba ní gbogbo àgbáyé, ẹ múra láti pàdé rẹ̀. Gbọ́ ohùn alóore, ó ń ké sí ọ wípé padà alágbàlà ọmọ wá gba ilé. Ẹ rántí orin yẹn? Ẹ ti rántí? Okay. Now, I still remember one of those songs that we sang back then, Chapel of Resurrection.
I will play that song from YouTube. Mo wá kan. Mo fẹ́ fi bá wa sọ̀rọ̀ lónìí because this guy we're talking about, Pastor Bidemi of Ilẹ̀ Àánú Blessed Church of Christ ní Ìbàdàn. Ó ní mo fẹ́ mọ̀ yànnàná ọ̀rọ̀ ẹ̀ lénìí. Ẹ̀yin tẹ́ wá lọ tẹ́ wá bọ̀ tẹ́ pè mí ní Antichrist. Mo fẹ́ kẹ́ gbọ́ mẹ́sẹ̀jì ní kẹ́ pé gbogbo àwa Fàájà members ní Antichrist to our faces. If you call me Antichrist for exposing the deadly dealings of your pastors, of your colleagues, of your mommy GOs, of your choristers, I want to know what you will call them, because ẹ̀yin àgbàlagbà tẹ́ ń pè wá láti Christ level ẹ sọ wípé action speaks louder than voice. I am using my voice to say that, you know what, based on the foundational teachings and community love Taningbanyen, I would rather stick to your parents, siblings, and family members, your neighbors, or Jesus. I will pick my parents. I will pick my siblings. I will pick their family members. I will pick my neighbors above Jesus. I will not be waiting for that same Jesus in all his supremacy to fault me on picking my family members. Because the direction I don't want to go today, that one fi ìmọ̀ ṣọ̀kan, one want build the Tower of Babel. The same God who should be God of, he has everything in his power. He came and said, hello, Dawon, Lede. We saw that in Old Testament. Then when we jump to New Testament, he confirmed it. He has actually come to establish it. And as a matter of fact, as Jesus, the Son of God, I have not come to bring peace on this planet Earth. Because can I understand nǹkan tí Sátánì àti Lucifer tàbí Lucifer tó bá mi pò nígbà tápá mi ò dẹ̀ ká ó wá di òru ó wá lọ tọ̀ ó ṣílẹ̀kùn ó wá lọ tọ̀ bí mo ṣe ní kí wọ́n ṣílẹ̀kùn mọ́ nìyẹn bó ṣe di wípé ó di èrò ayé nìyẹn. Ó ní pé ègbé ni fún ẹ̀yin ènìyàn torí wípé mo ti rán àṣetánì sọ̀kalẹ̀. Ẹ̀wẹ̀ mọ̀ jẹ́ lọ sí direction, but we are still believing that the biblical stories are true, Jesus is real, and biblical God is real. Ó dẹ̀ fẹ́ wa. How many of you lẹ́rán tí orin yìí? Blessed be the name of the Lord. Blessed be the name of the Lord. Blessed be the name of the Lord Most High. Blessed be the name of the Lord. Egbe. From Betty. Blessed be the name of the Lord. Blessed be the name of the Lord Most High. Oh, and the party come. The name of the Lord, a strong tower, the righteous run into, and they are saved. The name of the Lord, a strong tower, the righteous run into, and they are saved. Blessed be the name. Blessed be the name. Yes, you know. Godfather, their father. No. You are welcome in the name of the Lord. You are welcome in the name of the Lord. We can see all over the glory of the Lord. You are welcome in the name of the Lord. Welcome in the name of the Lord. This is where they go. I say, but yeah, èmi ìlà fẹ́ jẹ́yọ̀ àwọn pastors náà a gbọ́dọ̀ jẹ́yọ̀ kan la ṣe dúró sí ẹgbẹ́ wọn wípé okay, under the assumption pé Bible is real, your Jesus is real. Ẹjọ́ bá mi mute ẹ̀yin tẹ́ wà lókè, ẹjọ́ bá mi mute, ẹjọ́ bá mi mute, ẹ bá wa mute story time. Now, when we sing that song in its entirety, how many pastors in Nigeria today? Tell about power tap go to 100,000. I will not start this voice note. And after some time, you about to pay 100,000 likes. They become mama flag me. I will shut down and go and sleep. Mo ṣiṣẹ́ lálẹ́.
ìgbowó lọ́wọ́ bàbá ńlá kú bàbá ẹnìkan kí ó bá wù yẹn ṣí àìkáwọn ẹbí yín bọ́ tó bá wù yẹn mọ́ṣẹ́ mi ní bẹ́ẹ̀yàn bẹ́ẹ̀ ni èmi ṣáà ni mo fowó ra fóònù mi mo mọye gbèsè tí mo san lórí fóònù mẹ́rẹ̀ẹ̀rin tí mo fi ń bá yín sọ̀rọ̀ èmi mo mọye tí mo san fún dátà lóṣooṣù tí ò bá ti pé tí mo ẹ kàn support by liking it ìtọrọ owó lọ́wọ́ èèyàn tí ò bá ti pé 100,000 tí n bá clear kílẹ̀ gbé mi mì mo ti fi ra mi rí báyìí. YouTube family help us share, help us continue to love it. Instagram family ẹ má bá wa share, ẹ má bá wa love it. Facebook family help us share, help us love it. TikTok yóò bá ti pé 100,000 mi ní play any voice note. Bẹ́ẹ̀ ni mo ṣe sọ. Tí ò bá pé 100,000 mi ní play. Kí ló dé? If you people are not kí náà ń pè àṣekúṣẹyẹ. Even if you are a pastor in the house, the lady that will have become a victim of this good for nothing entity tó wọṣọ funfun yìí, it could be your own daughter, it could be somebody's child that will help you tomorrow. Like seriously, mama wa bẹ̀yìn pé kẹ́ẹ̀tì support by liking it, by power tapping. Odò delay nìkan ọwọ́ mi ni kórópọ̀ àtọyọ yín wà. Ìdá ìbá ti like ẹ máa fall by closing this ẹ̀ máa lọ ló bá ti gbére bẹ́ẹ̀ ni. Èmi ṣáà mo ní voice note mi lọ́wọ́ ìjọ tó bá dẹ̀rọ̀ mi lọ́rùn màá dẹ̀ gbé wá sórí ẹ̀rọ ayélujára ìbájọ́ tó ń bọ̀ ní ṣe bẹ́yìn lẹ́fẹ́ gbọ́ bọ́ ṣe ń ṣe bá ń fọwọ́ gbé Mr. bá ń fọwọ́ gbé. wọ́n ní kẹ́ put of comment section. èmi ò tiẹ̀ wá mọ bọ́ ṣe ń ṣe bọ̀ wọ́n lè máa gbọ́ mi bí mo ṣe ń sọ̀rọ̀ kí wọ́n dẹ̀ máa ṣe kíni kí wọ́n dẹ̀ máa táàpù ojú screen ibi tí mo wà kí wọ́n mọ pátákó ẹ̀ báyìí ẹ jẹ́ mọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ ti pé 15,000. àti ń tàpẹ́ máa fọ. Kí ló dé? Now orin tí mo kọ yìí because the body of Christ is supposed to be 100% true. It's supposed to be about the truth. Gbogbo ọ̀rọ̀ tó bá jáde torí Bíbélì gan sọ wípé ọ̀run àti ayé ó kọjá lọ ṣùgbọ́n kékeré nínú ọ̀rọ̀ mi kì yóò lọ láìṣẹ. Now at the end of the day is it that nǹkan tí Bible God ò sọ ẹ̀yin èèyàn lẹ́sọ̀ ìtorí ẹ̀ láṣẹ rí ipa ọ̀rọ̀ yẹn because somebody blessed be the name of the Lord. Okay? Somebody blessed be the name of the Lord. The righteous one, the name of Jesus is a strong and mighty tower. Ẹ̀yin pastor mélòó lẹ́ni mo fẹ́ bẹ̀ yín ẹ pè mí wọlé sórí +234 8092906250. Ẹ̀yin mélòó pastor mélòó látòrí G.O. Bishop pẹ̀lú gbogbo ìwọ́wọ́ yín ẹ̀yin mélòó lẹ lè sọ wípé truly the name of Jesus is a strong and mighty that the righteous run into it and they are saved. Torí first note it has play lẹ́nìí she ran into the name of Jesus. Wọ́n ti fẹ́ pọ̀nlé jáde kúrò nínú body of Christ báyìí. Wọ́n ti fẹ́ pọ̀nlé torí wọ́n rí básùn. Wọ́n ti fi signal ẹ̀pọ̀n. Wọ́n ti ṣá ẹ̀pọ̀n sí. Wọ́n ti fi lé pé nígbà tá a bá pọ̀ láti ta. Pé òkè ìta gbọ́ná girigiri. Tàtú wá dénú body of Christ. Tó yẹ kó jẹ́ funfun nẹ́nẹ́. Okay? How can it be that it is in the same body of Christ? Làwọn èèyàn ti máa kàn jọ̀gbọ̀n yẹn. Àwọn obìnrin wa náà it is in the same body of Christ. Náà ti ń dá wọn lóró tó pọ̀ jù. Ìtàn bá sùn tí òrógbò lò mọ́ láyé. Ìtàn bá sùn tí ó bímọ fún pásítọ̀ tí pásítọ̀ lóhun ò tọ́jú ọmọ mọ́. Gérelé wo ẹni tó bímọ fẹ́ sọ wípé ò sanwó mọ́ pé nǹkan tá a bá fẹ́ ṣe ká lọ ṣe. Màá fi yí ẹ wípé wo títí ẹ ò tí ì bàjẹ́. Inú mi dùn bára àwọn ìyá tó máa ní pé kó send the rice sáwọn ìyá arúgbó hand of God bẹ́ẹ̀ ni thank you so much mo Samuel ẹ wà nú ẹ̀ ní gan lẹ́ni ẹ wà nú ẹ̀ ní hand of mountain of kìnnì kan hand of God prayer mountain whatever délélé ó mọ̀ọ́mọ̀ lọ fúnyàn lóyún ibi tó dẹ̀ ti pàdé arábìnrin tá à ń sọ yìí ibi ọ̀dọ̀ ìyá tẹ́ ẹjọ́ ń ṣe prógrámù ni ó wá sọ wípé díẹ̀ tí wọ́n ṣe fún lady yẹn lóyún ni wípé ó fi ipò close mọ́ ya yẹn ìgbégbà tí ìyá yẹn wá fẹ́ ṣe first anniversary kò pè ẹ́ ọ̀tọ̀ lẹ́ni tó lọ pé ìwọ́dẹ̀ ló máa ń bá ṣe program gbogbo ìgbà ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe ṣọ́ọ̀ṣì ẹ̀ máa gbọ́ o it is all about your money it is all about your presence. Light up mo rí yín mo ráyọ̀. What am I saying today? Derele himself told this lady pé kì í ṣe pé òun fẹ́ fẹ́ òun kàn mọ̀ọ́mọ̀ fún lóyún ni kóun lè fi get at kóun lè fi ṣe 50-50 fún ìyá yẹn. Ṣé èmi ni antichrist? Ṣé fragile nation ni antichrist? Mo Samuel antichrist Godfather ni brother Christ. Bishop Andrew ni uncle Christ. Light up lọ́mọ èṣù àbí
ṣẹ́rí màá tú sí yín lójú lẹ́nu àfi tẹ́ ẹ bá ṣe kíni gẹ́rẹ́lẹ́ mo fi títóbi Elédùmarè ṣẹlẹ́rìí mo mọ̀ pé àwọn èèyàn dà wọ́n mọ́ lórí òkè ẹ̀ àwọn èèyàn ti bọ́ ṣùgbọ́n sẹ́ pé ò ní lọ wá ṣẹ́ṣe láti tọ́jú ọmọ yẹn mo fi títóbi Elédùmarè ṣẹlẹ́rìí fún ẹ wàá wá ṣẹ́ṣe wàá fi tọ́jú ọmọ yẹn wàá wá ṣẹ́ṣe sẹ́ wàá fi tọ́jú ẹ̀ nígbà tí wàtá arábìnrin yẹn ń bára yín sùn bóyá ẹ̀kan lẹ bára yín sùn ni o bóyá ẹ̀mejì ni bóyá ẹ̀mẹ́ta ni mo ṣàmọ̀ wípé kó o tó dé olóyún ó ní ọmọ nígbà tó epo yàtá tó ní tó yàtá pẹ̀lú bẹ́nu ẹ ṣe wọ́tẹ́gbẹ́ yẹn wúmọ̀ yẹn ó ti ń pè mí láti ìjẹrin wípé o sọ pé o ò ní fún ọ pé láti bí oṣù bíi mélòó kan o ò fún ọmọ yẹn lówó oúnjẹ débi pé ọmọ yẹn máa lọ sí skul èmi yìí sọ fún ẹsẹ pé sórí bí ó bu arábìnrin ṣe dòmẹ́ńdà yẹn tó ń do tẹ́ fi kẹra yín lóyún bẹ́ẹ̀ ni ìnira tó máa bẹ́ẹ̀ máa jù yẹn lọ in the opposite direction lórí pé ó máa tọ́jú ọmọ yẹn gbà bí mo ṣe sọ fún ẹ gẹ́lẹ́lẹ́ gbàgbé ara àwọn ìyá tó máa ń sẹ́ndì prayer sí tí ọmọ pé mo mọ̀ wọ́n báàgì ráìsì ló máa ń gbà lọ́wọ́ ìyá yẹn gbogbo gbà olórí burúkú ẹ̀ ẹ̀yin èèyàn tẹ̀dẹ̀ ń sponsor wọn náà tí ọmọ pé mo ti sọ fún yẹn ẹ̀ ti mọ̀ mọ̀ lára báyìí àdàbà Síónì olórí burúkú amúgbó ìwọ náà sọ pé prophet ni ẹ kí n má bàa gbàgbé ọ̀rọ̀ ẹ gbogbo ẹ̀yin gbé wá sí kí n sáré sọ ó wá bá mi níjọ́ náà lọ́hùn ó ní ìjọṣẹ́ arúgbókò mò ń bá sọ̀rọ̀ mo ní bẹ́ẹ̀ ni ta ni mò ń bá sọ̀rọ̀ ó péré ládàbà Síónì ó dẹ̀ béèrè nípa ọ̀rọ̀ Olúwa lọ́wọ́ mi bóyá o fẹ́ fi òkú ọ̀rọ̀ gba alàyè lẹ́nu mi ni ṣùgbọ́n èmi náà lo ọgbọ́n mo dẹ̀ fi dẹ́ ẹ lóhùn gẹ́gẹ́ bí ẹni tó gbé òótọ́ dání ó dẹ̀ dúpẹ́ lọ́wọ́ mi. Now finally ó wá padà lọ olóńṣe fídíò fún Fàájà Nation wípé à ń ṣòṣì kiri bí ẹran aṣẹ́wó ẹ̀wọ̀n tó lọ báwo lọ́hùn tí ìbá yẹ pé bóyá o ní ìyá tó dáa èmi gan fúnra mi ìbá ní pé kí yẹ fojú sunkún ẹ àdàbà Síónì olórí burúkú amúgbó ọ̀nà gúdè ìgbà tó tiẹ̀ pè mí lẹ́ẹ̀kan yẹn gan ṣé wọ́n gbúdọ̀ máa ríru ẹ pẹ̀lú rú mi tí ìbá yẹ pé bóyá ẹ̀mí ìrẹ̀lẹ̀ gan ti fẹ́ kó bá mi ẹ̀mí ìrẹ̀lẹ̀ náà ni ọ̀nbílítì yìí ni kọ́lọ̀ ṣàánú mi àdàbà Síónì tó ti rí bó ṣe lọ tẹ́ wọ́n lọ́sẹ̀ méjì ló fi jẹ̀wà ní kirikiri ẹni ọlá àbí kí lorúkọ ìbàjẹ́ kó pẹ́ ń bẹ̀ bí ọ̀bọ ṣùgbọ́n àtúndúpẹ́ wípé ó ṣàánú ẹ̀ ẹni tí ò kì í ṣe pásítẹ̀sì ló ṣàánú ẹ̀ yẹn ṣùgbọ́n MFM Olúkọ̀yà òun fìyàn sílẹ̀ ní ẹ̀wọ̀n fún ọdún 9 láì ṣe kankan allegedly ṣùgbọ́n 2 weeks yẹn náà rẹ́kọ̀dì ti wà lẹ́pẹ́ olórí burúkú ẹ ti ṣẹ̀wọ̀n mo dẹ̀ sọ́njọ́ náà pé gbogbo ẹ̀yin tẹ́ wà nídìí ọ̀rọ̀ Ìyábọ̀ ìtẹ́ fẹ́ torí owó tàbí torí followers orí social media tàbí owó orí social media wípé tí yóò mọ̀ bá yín ni pé ṣiṣẹ́ lẹ́ẹ̀mọ̀ ṣe ṣe rò pé mò ń ṣeré àwọn tó kù náà ṣe máa follow ẹ jẹ́ ẹ bá ń pe nọ́mbà wèrè tó pe rẹ̀ látàyè ṣe ṣóṣì róore kọ́ṣá àdàbí tó bá jẹ́ pé rọ́ọ̀nì Fàájà Nation gbé dání ló yàkù ẹ já padà sídìí ọ̀rọ̀ wa ẹ̀yin pastors ẹ wà nú lélẹ̀ ní tẹ́ ẹ bá wo gbogbo ohun tí mo ti gbé wá tẹ́ ẹ bá wo gbogbo àwọn from the horse's mouth considering the fact that Jesus says that if you have as a shepherd 100 sheep tẹ́yọ̀ kan bá sọnù ó fi 99 lẹ̀ wá lọ wá gbogbo tá a ti wá sọ yìí ẹ jọ̀ọ́ can you openly say pẹ̀lú gbogbo mo post fídíò kan pastor CAC tí wọ́n wú picture Ayọ̀ Babalọ́lá ti ṣẹ̀sín lọ́dọ̀ ẹ̀yin CAC pastor fọ́tò Ọ̀ṣọ́fà ti ṣẹ̀sín lọ́dọ̀ ẹ̀yin Sẹ̀lẹ̀ fọ́tò Orímọládé ó ti ṣi èrè lẹ́yìn ẹ̀yin ti CNS ẹ ti sọ ìpè àwọn bàbá yìí di èpè tẹ́lẹ̀dùmarè ó sì mọ bèrè lọ́wọ́ yín now ẹ rántí pastor yẹn tí mo post sórí Facebook tẹ́ bá ya dúró oògùn tí wọ́n bú kúrò ní abẹ́ all time ṣé wá lè sọ́lé ní wípé orúkọ Jésù yìí ilé èṣù agbára sí ni pé olódodo sáwọbẹ̀ ó sì yè is it true? no ẹ jẹ́ sáré play orin kan fún wa ẹni tẹ́ bá pẹ́ ní Anglican àti Methodist àti irú àwọn Chapel of Resurrection yẹn ẹ máa mọ orin yìí dáadáa ẹ jẹ́ farabalẹ̀ gbọ́ àwa wọnú àgbà ẹ jẹ́ máa power tap o tẹ́mọ̀ pé mo ti gbéra mi ṣe sọ pé tí ò bá ti pé 100 mi ní play voice hotel yọ kàn bí lẹ́nu kò sì sí ní tẹ́lẹ̀ fi mí ṣe ẹ bá dùn mí ẹ bá ti pé béwúrẹ́ bá fojú ẹ̀yìn àfẹ́pẹ́ fèlè pé ẹ jẹ́ ká play orin yìí.
Hello, Ọlájídé Lágòkè. Má bínú sí mi bàbá mi. Jẹ́jẹ́ mi ni mo jókòó. In tí mò ń ṣe tí ò bá ti tẹ́ ẹ lọ́rùn. O lè block mi. You said I can drive home my message without laying a curse on people. Ìpèpè ti pọ̀ jù. Inú Bíbélì kọ́ ni mo ti mú ni. Ṣé inú Bíbélì kọ́ mo ti mú ni? Kí ló dé dárú èpè ń bá yín? You said I am laying curse. Ṣé kí n máa fún ẹ ní series of courses tí wọ́n ti send sí mi láti 2018 tí mo dẹ̀ sì dúró báyìí? If I as a person, if I'm not afraid of their courses, in tí wọ́n wá ṣe fún mi bẹ́ẹ̀ mo wá ń ṣe padà, ẹni kan wá ń jáde wípé èpè ti pọ̀ jù. Ẹjọ́ torí ọ̀la ẹ má jà gbé náà ojú ara wa lẹ́nu. Òkúta tó ń sọ mọ́pẹ́ mi, lọ́pẹ́ ni ń sọ lù wọ́n. Number 1. Number 2, wọ́n ní pé ẹ̀yin aṣèrè pásọ̀ sọ òkúta lu ìrókò, ẹ̀ ń bojú wẹ̀yìn. 2008 kọ́ lolúwéré Rótìmí máa lẹ̀kúta padà sí yín. Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí nílùú ni. Mo ní tún ní pé ká ṣe ní jẹ́jẹ́ nìsín, ó tún ní mò ń ṣe pé ṣé ó fi ṣe yín ni? Ẹni tó bá wúwo èpè ṣé kó má gba èpè? Ṣé ní gbogbo ẹ jẹ́ kí ẹ fìdájọ́ wọn sílẹ̀ sọ́wọ́ náà? Anybody tó bá gbé yẹn wá bá mi lénìí kì í ṣe ọ̀rẹ́rẹ́ máa bù ní nǹkan, máa bù lépè. Tọmọtọmọ tó dẹ́ ti mọ̀ pé irọ́ tó tó láyé yìí ò sí. Ẹ̀yin lẹ sọ pé by their fruit you shall know them. Kí ni reason tí mo ṣe máa rí fruit igi tí mi ìdẹ̀ ní mọ nǹkan tó yẹ kí n ṣe sí? Ṣé nǹkan ti ń ṣe wá ni? Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká respect ara wa lénìí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Mò ń ṣe ní non-voracious method lénìí. Ẹ jẹ́ ká respect ara wa. Ẹ jẹ́ listen sórin yìí gbogbo ẹ̀yin tẹ́ gba church kọjá rí. $53,000. Ẹ máa gbọ́ pọ́rọ̀ sí ẹ o. My room. Mo tún fẹ́ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan tó nìkan ni mo fẹ́ play. Ẹ jọ̀ọ́ ẹ gbọ́ orin yìí lẹ́ẹ̀kan sí. First verse and chorus. Àwọn orin tó powerful gbà yẹn ni. Mo fẹ́ fi béèrè question ni o. Sin, I left the greatest anyone. Torí copyright. Orin yẹn sọ wípé mo gbọ́ tí olùgbàlà ń sọ pé agbára àti okun mi kéré jọjọ. Ṣùgbọ́n èmi ọmọ tí ò ní okun àti agbára máa gbàdúrà. Kò sì rí gbogbo ohun tó fẹ́ nínú mi. Jésù san gbogbo ẹ̀ṣẹ̀ yẹn, ó san. Òun sì ni mo fi gbogbo ayé mi fún, àbí? Ẹ̀ṣẹ̀ fi ipa burúkú sílẹ̀ nínú ayé mi, ṣùgbọ́n Jésù fọ̀ mí, mo sì mọ́ ju ẹ̀gbọ̀n òwú lọ. Right? Mo wá fẹ́ béèrè kankan pẹ̀lú orin yìí. Tó bá jẹ́ gbogbo akólètì tá a kólé Jésù lórí yìí, tó bá jẹ́ lóòótọ́ ni, kí ló dé tí ikú yẹn tí ò gba kí oko ẹ̀yin pásítọ̀ kó máa ṣeré gbèrègbè káàkiri?
Kí ló dé tí ikú yẹn in tó filẹ̀ fún yín ní ọkọ ọmọ mẹ́bí? Kí ló dé tí ikú yẹn kò jẹ́ kẹ́ ẹ láàánú òbò tí ì ṣe ti ní tẹ òbò olóbò kò gbà lọ́wọ́ yín? Kí ló dé tí ikú yẹn tí ò gba ọ̀rọ̀ ayé lọ́wọ́ yín? Kí ló dé tí ikú yẹn tí ò jẹ́ kí ẹ ní ojú àánú ọmọ làkejì? Kí ló dé tí ikú yẹn sọ fún yín wípé bó o bá pa o bù lẹ́sẹ̀? Olúwa, thank you. Kí ló dé tí ikú yẹn tí ò jẹ́ kẹ́ ẹ láàánú rárá pé ẹni àmọ̀rí ìbá àkú lórin tí ẹ ń fi ikú Jésù kọ́? I have given us instances. When I was in RCF as just a drama member, final year nìkan náà ti ní pé kí n wá coordinate kí n wá kọ script. Ní ìfẹ́ responsibility bẹ̀ ṣe ń wò mí láti lè ní. Àdẹ̀ṣe tó náà jọ́nà lọ́mọ sọ fún wa, àwọn tó bá wà ní RCF 2004, 2005, wọ́n mọ tí mò ń sọ èmi ò mọ ọlọ́pàá. It was a very beautiful drama. Gbogbo ìgbà tá a kẹ̀ sí ṣe drama rádàdà, a sì ní ìbẹ̀rù Ọlọ́run ju ẹ̀yin tẹ́lẹ̀ gba ìpè lọ tá a mọ̀ pé èpè lẹ́gbà. Irú ẹ̀ ní tarákùnrin tá a fẹ́ sọ lénìí. Gbogbo ẹ̀yin tẹ́ wá jẹ́ Christians àti pastors nínú ilé, ẹ mọ̀ wá convince àwa tá a láṣẹ mọ́sẹ̀ wípé tí olóko ńlá bá ń dóni, a máa gbin ni. Ẹ ti fi orúkọ Jésù dó wa títí ẹ yọ kúrò níwájú ẹ tó fi sí fúrọ̀ wa, fúrọ̀ gan ti jaba, ìfúrọ̀ ti gbóná, aláṣẹ mọ́. Torí wípé bápá ò bá ṣe san ní ó ṣe ká sọ. Ọ̀nà tẹ́ fẹ́ gbà lẹ́yìn ìgbà tẹ́ bá gbọ́ àwọn voice note yìí, ọ̀nà tẹ́ fẹ́ gbà fi convince wa wípé mọ́ ọ̀bọ̀ ọmọ ìgbàlà wálé, mo fẹ́ mọ̀. The same way I am telling àwọn oníṣẹ̀ṣe ilé wo lẹ́ ń gbé àwọn èèyàn sí? Ọ̀nà wo lẹ́ ní pé káwọn èèyàn máa bọ̀ tó jẹ́ ọ̀nà bàbá ńlá wọn? Mi ì ní fi gbàkan bọ̀ kan nínú. I'm telling us the truth. Tẹ́yìn pásọ̀ bá ní pé irọ́ Jésù lọ́nà òtítọ́ àti iye. Tẹ́ẹ̀dẹ̀ ń gbé gbogbo kìíní ìwọ́n tẹ́ẹ̀dẹ̀ rẹ́dì láti sọ ojú abẹ́ǹkó. Ọ̀pọ̀ nínú yín ló máa sọ wípé Jésù lágbára láti gbàlà. Yet tó bá di wípé kẹ́ ẹ sọ ojú abẹ́ǹkó, Jésù ni ò lágbára mọ́ torí wípé ẹ lóòótọ́. How can you be respecting àwọn tó jẹ́ godfathers yín nínú ara Olúwa as against being there for Jesus? Kí ló dé tí Stephen ò mọ bẹ̀rù àwọn Pharisee àti Sadducees ìjọ́nà lọ́hùn tí wọ́n gbé òkúta ńláńlá dání? Ẹ̀yin ti sìn yìí ní Nàìjíríà, ẹ máa yẹn mọ̀ báwọn bàbá yẹn wọ́n ti ga, àwọn èèyàn náà fẹ́ dá wọn bọ́ ni. Where is the truth in the body of Christ? I am challenging us today. Where is the truth? Mo bèrè ni. Ẹ̀yin oníṣẹ̀ṣe náà kò yọ yín sílẹ̀. Ọ̀nà wo lẹ́ ń pe àwọn èèyàn sí? Ọ̀nà ìmúnisìn, ọ̀nà bẹ́ẹ̀ ṣe fẹ́ pa bẹ́ẹ̀ ṣe fẹ́. How do I even describe it? Mùsùlùmí náà ọ̀nà wo lẹ́ ń pe àwọn èèyàn sí? Ìtorí ẹ̀ ní Fàjà Nation ṣe sọ wípé ẹni orí yọ ó dilé. Let's begin to visualize truth, love and humanity as another religion and see whether life will be easier for you or not, and see whether what you have always believed in will make more sense or not. Right? Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. Àti wọ 70,000. Okay. Bon. Jesus be Lord. Bon. Èmi ni ọmọ ẹ̀ rí. Máa mi ẹ́ di. Bon. Ẹjọ́ gbàgbọ́. Báwo ni? Ẹjọ́ gbàgbọ́. Ẹjọ́ gbàgbọ́. Ọlọ́run mi sí ibi. Ọlọ́run ká ìṣòwò kó lè dì fún mi. Báyọ̀ jìnnà. Ẹ yẹ máa pàwọ́ tap, ẹ máa pàwọ́ tap. Mo fẹ́ bẹ̀rẹ̀, wọ́n ti flag mi. Mo wà liberated. Kí n tiẹ̀ tó travel, torí mo travel. Láti pé mi travel ní July àbí July kò ọmọ lọ. Ní May lòun náà travel wá sí UK. Èmi náà wà UK, mo wà ní Newcastle, ó lọ sí London. Ó ní ká dá owó níjọ́ kan
so mo wá dá owó yẹn àṣẹ kẹ́mù tẹ́mi rajà lọ́wọ́ ẹ̀ òun náà refund owó mi sínú àkáǹtì èmi kàn ní gbagagbága mo ní ẹ̀rí ti bì fún èmi náà èló ni mo jẹ ìdá mo dá 1,000 ara ẹ̀ náà lára bá mú 1,000 tí mo lọ sí ra ìdajì kílò ìsáwá màá jẹ́ lọ́ba lẹ́tà mo kàn jẹ́ wá pé tẹ́mu pé mo wá jáde tẹ́mu pé mà tí ìdá owó mi padà o lọ́ba di wípé wọ́n ti dá padà má lọ wo déètì tí wọ́n dá padà lórí kíní wọn ń bá rí bàbá ẹ̀ ní kẹ́ ìgbà tí mo tún dé torí èmi máa ń fẹ́ ṣe òfin tótó ìgbà tí mo tún dé òun dé ṣáájú mi òun ò lò tó 2 months ó dé ṣáájú mi ọgbà tó tún tẹ́mi náà tún padà dé ló bá tún ní pé ká tún dá owó kan mo ní kò burú ìgbà yẹn náà ló ní pé ká ra polo mo ní ẹ̀mí mi ò ra polo irọ́ náà ní sàkámà ń jẹ mi grandson mi ní òun fẹ́ dọ́tà mi kan náà ó lóun fẹ́ ní ìdẹ́lera fún òkè mara fẹ́ gbọ́n abáṣà sọ kẹ́ni lílì pé ẹni tí a kó owó polo mẹ́ta fún 5,500 àgbàlagbà méjì pẹ̀lú 3,000 ti children kan ṣé bó jẹ́ 14,000 ní bá kó 14,000 ránṣẹ́ sí yẹn náà àwọn ẹbí bàbá èrè tán jọ ń ṣiṣẹ́ pọ̀ ní ẹ bá ní 11,000 monitor anything tó bá ṣàkà ẹ bá mi kó polo àwọn ọmọ grandson yẹn á máa wọ̀ á máa fi gbá bọ́ọ̀lù káàkiri kò jù bẹ́ẹ̀ lọ ló bá tún yá ọ lórí pé kan tó dáwó ẹ̀rí á tún bì fún wọn èmi náà bá tún dá mo dá èlò bóyá 500 ni mo dá ń jọ náà èmi ò ń dáwó rẹpẹtẹ tí màá fi sọ pé orí mi ò orí ìyá kan èmi ò ń dáwó ẹ n bá tún dá yẹn náà ó tó bí ìjọ kẹlò ní bá tún rí 40,000 lákàntì mi mo ní wọ́n bí ọlọ́gbẹ̀ẹ́ mi gbogbo tó ti rí 40,000 báyìí sẹ́n ìgbà tí mo kàn dẹ̀ rí kíní tó fi máa ń sẹ́ndì owó láti UK bóyá custard lásà ìtẹ̀ ìrántí wọn kọ́ lọ ṣàánú mi ẹ wo 70 náà kò kì í ṣọmọ kékeré ọdún ní bá rí yẹn náà mo ní ọmọ ó dàbí ẹ̀rí tún ti dì fún wa o 40k lélẹ́yìí o n bá jáde the second week n bá lọ sọ́dọ̀ àbúrò ọmọ mo ní gbọ́ fàlà wọn mà lẹ́rìí máa ń bì fún wọn o ẹ̀rí mà bí 40k fún mi o bọ́mọ yẹn ṣe gbókìtì ẹ̀rí yẹn ó ní ẹ̀rí bì fún 40k tí àǹtí ń sẹ́ẹ̀dì sí yín ó ní ẹ̀rí tó bì fún yín. ìgbà téèyàn òun retí owó látọ̀dọ̀ ọmọ ó ṣàdí dandan kọ́kọ́ sẹ́ẹ̀dì owó ṣe tọ́mọ bá wá sẹ́ẹ̀dì owó ó ṣe pé wọ́n dàbí kí wọ́n máa ń pè ẹ máa rántí ẹ̀yin lẹ̀ mọ gbogbo ẹ̀ èmi ò mọ̀ orí mi ò ní mẹ́rin ní fast. 82,000 ó kù few ká fi bẹ̀rẹ̀. ìgbà téèyàn lówó gbà bí nǹkan tó wá sọ fún tó sọ di mírèkù. èèyàn fẹsẹ̀ kan kò ṣubú mírèkù mo ní mírèkù náà ó mà dẹ̀ ti wá di pọ̀ntọ́ ẹ máa ṣe o fàájà ní nation ẹ wò wọ́n kàn lé wa ni wọ́n lè rí wa bá gbogbo ilẹ̀ kóòtù òjire gbogbo Nàìjíríà a máa wà liberated láti ṣe lẹ́dùnmáà èyí tó bá lówó òní wà liberated àwọn àjọ ni wọ́n kó sínú ẹ̀ á wà liberated àwọn gbanú wọn lẹ̀ wọ́n kó sínú ẹ̀ á wà liberated torí yẹ̀yẹ́ lèmi kàn lóòótọ́ máa ń gbọ́ èyí tí mo ṣì ń gbọ́ lọ láàrin mi ò gbọ́ tọ́kì tó ní wọ́n á máa jẹ́ kí n bá tún kí n ṣe ìjẹ́kí lọ́wọ́ mi ní ọmọ tó máa dáná fún mi ìyá yíyó pọ̀ṣọ lọ́wọ́ jẹ́kẹ́ mi náà jẹ́ kí n ṣe transaction mo ṣe bá kíkì nìyẹn bí mo ṣe ẹ̀kọ́ tí mo ní ṣe tí mo wá ńlá mo jẹ́ jókòó bá ga mo jẹ́ jẹun mi ní sẹ̀lẹ́ńsẹ́ 87 ó kù 13 ẹ jẹ́ bá wa power sáà ká bẹ̀rẹ̀ sí ní rọ́bọ̀ ìṣòro tí máa yí. Mbà pèsè láìsí yẹn tó invite mi sí kinní ẹ̀ ní January 22 at least agbọ́mọ ìsinmi wípé mi ni mo sọ àwọn tó ń tọ́ra àwọn tó láwọn tán. bẹ́ẹ̀ni ìyá ẹ ṣe òjèrè ẹ ṣe bàbá ọkọ mi àlàáfíà bàbá ọkọ mi láyọ̀ ẹ bá mi kí ìyá ọkọ mi náà ìyá àbàdàn bàbá ọkọ mi bàbá ẹ̀gbá ẹ bá mi kí ẹ̀yin méjèèjì ẹ bá mi kíra yín ẹ ṣe gan-an ni ẹ ṣe gbogbo ènìyàn ló ń dúpẹ́ lọ́wọ́ yín ìgbàanú wọn lẹ́sẹ̀ máa tì yín lẹ́yìn Olódùmarè máa wà pẹ̀lú yín wọn lè rí yín gbèsè láṣẹ Elédùmarè wọn máa fọwọ́ ara wọn máa fi ṣera wọn wọn máa fọwọ́ ara wọn máa fi gbọ́mọ wọn sí ni láṣẹ Elédùmarè ọ̀gá ògo àwọn oníranù onírakàtí olódo kò kọ́ṣẹ́ kò kàwé òdì hectares of land ló rà ní àárín oṣù méjì láàárín oṣù inú bí nìkan tán láàárín oṣù méjì ó ra katapila ó ra ambulance ó tún ra kílẹ̀ ń pè ní tí mo ṣe ẹ̀dá lórí ambulance yẹn owó ká mi lára mo dá 3,000 mo dá ìyẹn nìkan náà ló dùn nínú gbogbo ẹ ṣe.
àti bọ́ tó bá fi lè mú ìyá mi yìí bọ́ kò sẹ́ni tí ó lè bọ́ lọ́wọ́ àwọn àṣírí whosoever they are. Ó yá ó kù 90 ó kù 6,000 ó yá farata kó 100 torí mo ti gbéra mi ṣe pé tí ò bá 100 kí n ní play voice note ẹ jẹ́ lọ́mọ wálẹ̀. Ó ń dáná bó ni mo send ẹ̀ sí. Gbà mí gbọ́ ẹni Jésù ń padà bọ̀ wá ó dẹ̀ ń padà bọ̀ wá ẹja gbọ́ ẹ máa ní láti tẹ́tí dáadáa ní o tẹ́ mọ̀ pé bedroom voice ni bàbá wa ní Olúwa yìí. I don't want to show you all the stickers to send sọmọ lọ́mọ. I don't want to show you. ní fi bẹ̀yẹn hàn yín àwọn sticker oró tó yẹ pé tọ́mọ ò bá dúró dáadáa ọjọ́jọ́ òru yẹn yóò bọ̀ síta pé òun fẹ́ lọ ṣe sọ́kẹ́tì. Ó yá ó kù 1,000. Abẹ́bẹ̀rẹ̀ tó báyìí. Ẹ máa bá wa ṣíà, ẹ máa bá wa ṣíà, àti bẹ́bẹ̀rẹ̀. Àwí kọ̀ọ̀kan lọ́jọ́ àlọ́. Akẹ́kọ̀ọ́ lẹ́sọ̀. Sísà mi Àdùnní ṣáàjì náà ọmọ bàbá ẹ̀ rí ni. Mo kí ní mo rí mo ráyọ̀. Ọlọ́rọ̀ wa fẹ́ ṣe égbè lórí òtítọ́ la dúró lé. Bíṣọ́pù Àmù kì í ṣe àwọn síkàsì tẹ̀lé wò bẹ́ẹ̀ ṣe wà bí iṣẹ́ kì í ṣe àwọn síkàsì tẹ̀lé wò bọ̀bọ̀ tẹ̀ wò lẹ́yìn mi ẹ jẹ́ mọ̀ sọ. Gbanimọ̀ owó títí láyọ̀ mórí yín mo ráyọ̀ unique ronke ìyàbá ooo ìní lọ́nà rántí àwọn ọmọ lámbàdò. Egbe both boys òdìrí ẹ̀mú mo gbajú ti lá o. Wọ́n ti ní lálẹ́ ayé kò ní yẹ. Nítorí òtítọ́ ló gbé dání ẹ̀ṣẹ́. Ẹ jẹ́ ká bọ́ sí agbami ètò torí wípé wọ́n ní pé ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ní ọmọlúàbí láì tí wá ti pé 100,000. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní rọ́bọ̀ ṣòkì. Ẹ mọ̀ jà wo stickers àwọn ọmọ kéékèèké wà nílé. Bob boys, thank you so much. I really appreciate you. Thank you so much. Thank you so much. Iṣẹ́ àlè wo lórí ti màmá sẹ́ǹdì ẹ̀ sí yín létà ẹ̀ mọ̀ wọ̀rí kí lẹ́yìn lẹ́fẹ̀ wò. Ẹ ṣáà jẹ́ kí brọ́dà mi wà ní kẹ́ tó wò. Ṣé aláfẹnugbé sí ni ká sọ ni? Ṣé síkà aláfaragbé sí ni? Ṣé síkà aláfẹsẹ̀rò ni? Bọ̀bọ̀ ìbàdí. Now, tani arákùnrin à ń pe ilé ìjọsìn yìí ní Ilẹ̀ Àánú Blessed Church of Christ. Rubiest Temi Louis Temi Snare. Kí ni mo pè? Church yẹn nìbàdàn wọ́n máa ń wọ aṣọ funfun. Aṣọ funfun náà máa ń wọ. Ẹ sì rántí pé lára àwọn fídíò kan tí mo ṣe ní last year mo ń sọ fún wa wípé tí wọ́n bá wo ìwà ọwọ́ wa tàbí èrò ọkàn wa sọ́mọ làkejì tí wọ́n fi yan aṣọ fún wa, gbogbo ẹ̀yin tẹ́ ń wọ aṣọ funfun yìí mo fi títóbi Elédùmarè ṣẹlẹ́rìí tí wọ́n bá wọ dúdú sí yín lọ́rùn wọ́n sì ṣe yín lógo àìdìbàjẹ́ nítorí ìwà ọwọ́ yín gan tún dúdú ó bàjẹ́ ju kọ́lọ̀ dúdú lọ. Okay? Now, Ilẹ̀ Àánú Blessed Church of Christ ní orúkọ church tí arákùnrin wà. Ìròyìn tó kan Rotimi Daniels Foundation for Peace and Equity 97.5 FM lọ́wọ́
ni wípé arákùnrin inú pẹpẹ ló máa ń jókòó sí, òun náà dẹ̀ máa ń wàásù ní gbogbo ìgbà tí ìyá àjọ ò bá wàásù. Ìròyìn tó kàn wá létí ni wípé arákùnrin máa ń tún fi rẹ̀ gan ṣépè pé tóun bá ṣe nǹkan báyìí, wọn bá ṣe jẹ́ nígbà tó wà ní ayé òun máa ń ṣe nǹkan báyìí ṣùgbọ́n látìgbà tóun ti gba Jésù lólúwa àti olùgbàlà òun. Behold, all things have become new. Àwọn all things have become new. Àwọn nǹkan tó di new yẹn la fẹ́ tí gbọ́dọ̀ ní. Tó o bá wà nínú Jésù, tó o ń ṣerú nǹkan báyìí, how much more ìgbà tó o ti gba Jésù? Ìròyìn tó kàn mí lọ́wọ́ ní wàrà ṣe ṣàní wípé ìyàwó arákùnrin gan lórí ọ̀rọ̀ gbígba Jésù tó gba Jésù pẹ̀lú wàyí, wọ́n ti sá fún. Mo ti gba nọ́mbà ìyàwó pásítọ̀ wa torí mo fẹ́ bá wọn ní gbólóhùn. Ilé ìjọsìn tá à ń sọ yìí, ẹ rántí pé à ń sọ̀rọ̀ wọ́n lọ orúkọ àwọn kan mọ́ nǹkan kan lọ́tún lósì káàkiri, àṣìbọ̀ lórí yẹn. Ẹ jẹ́ kó kù mọ́ sinmi ná. Ẹ jẹ́ kó kù, èmi ò respect òkú ẹni bá ti kú ẹ jẹ́ pé ìjọ tí n bá kú ẹjọ́ gbogbo iṣẹ́ ibi tí n bá ṣe ẹ mọ̀ sọ lẹ́gbẹ̀ẹ́ sàárè mi. Bẹ́ẹ̀ni ẹ mọ̀ sọ, ẹ má fi bò bẹ́ẹ̀, ẹ jẹ́ respect nǹkan tí Yorùbá máa ń ṣe tó máa ń bí mi nínú nìyẹn. Tí rẹ̀ nìkan tó kú rí tẹ́ máa sọ lé agbolé pé ibẹ̀ ìwọ ni ilé o lè kó àkútúgbò ẹ lọ́nà ọ̀run ìkànnì kíní kan kì í fẹ́ ṣe torí pé wà burúkú tó wà nínú wa ni. Tó bá jẹ́ pé wọ́n máa ń ṣe sọ àwọn ọmọ ẹni tó gbé táwọn náà bá fẹ́ hùwà burúkú wọn máa rántí pé wọ́n máa ń ṣe fún bàbá àwọn lélẹ̀. So nípa títí tèmi ìwà burúkú tí n bá ń wù ẹ̀jọ̀ ẹ̀ sọ tọ́lọ́jọ́ bá dé tí n bá lọ ẹni tó bá fi rọ́bò mi òkú mi lè yíra padà wá nẹ́ni yẹn o. Now ẹ jẹ́ ká ó gbúdọ̀ fi sí private, kò ṣe ní fi sí private. Ó mọ̀ pé ṣé òun ti já. Náà ilé ìjọsìn ìyá tó ní ilé ìjọsìn ti papòdà, wọ́n tiẹ̀ ti ṣe bẹ́ẹ̀rì àwọn gan níbi ọjọ́ mélòó sẹ́yìn. Mo dẹ̀ bá àwọn ọmọ ọjọ́ kọ̀ọ̀kan sọ̀rọ̀, àwọn tí mo gbọ́ ó bà mí nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ pé a sì lè mọ rírun nǹkan báyìí nínú body of Christ. Mo gba àwọn ìpè kan lánàá, mo ṣe conference call kan lánàá pẹ̀lú bí mo ṣe busy tó. Ó bà mí nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ pé ẹni tó tiẹ̀ lóhun tún appreciate tí mò ń ṣe gan. Àṣóhun gan kíní kan tó kó ẹ̀gbin dà sínú ni. Mo sì mọ́rọ̀bọ̀ lórí ẹni bá wọn sọ̀rọ̀ tán. Mo sì ń sọ fún wa lẹ́ni ibi tẹ́ ẹ bá ti ń gbọ́ body of Christ, well, no matter the denomination, ṣe rí tí ẹ bá sá àsálà fẹ́mi yín bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ̀ lọ́kùnrin lóbìnrin, wàláì wọ́n sá nítorí yín ní tí wọ́n máa fi body of Christ sọ yín dà. Ẹ jẹ́ ká bọ́ ságbá ní ètò, ẹ jẹ́ mọ́ bá wa ṣíà ẹ̀. Are you sure of what you're saying? Is it not by mouth? Show me no more to my son. If you could fuck up, you don't Thursday. No excuse. Ẹ mọ̀ gbọ́ níjọ́ Thursday, arákùnrin nínú voice note tí mo access, ọmọ yóò tí ì pé 18 tó ti ń lé káàkiri. Ẹjọ́ bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ voice note yìí, ẹ mọ̀ bá wa power tap ní gbogbo kíní wa Facebook, TikTok, YouTube, Instagram. Ẹ máa bá wa love, ká má bá flag wa. Ọmọ yóò tí ì pé 18 gẹ́gẹ́ bí ìròyìn tán fi kàn mí lára, ọ̀ tó kàn mí lára. Tí arákùnrin ti fẹ́ faná jó, ó fẹ́ faná jó. Káwá ní gbogbo ìgbà yẹn ni ìròyìn kàn wá lọ́wọ́. Irújọ́ Thursday àná yìí ló yẹ kí wọ́n lọ pàdé gbogbo òtẹ́ẹ̀ tí wọ́n ó ti pàdé and everything, ó ti pa ó ti kún. Ṣùgbọ́n àwọn nǹkan kan ṣẹlẹ̀, àwọn logistics kọ̀ọ̀kan ṣẹlẹ̀ tẹ́mọ̀ gbọ́ ìdí ẹ̀ tá a ṣe rí omi dàlé lórí lótẹ́ẹ̀lì yẹn torí ń tá a plan fún. Orí ìyá tó kú wà lẹ́yìn ẹ̀. Ẹja bẹ̀rẹ̀. Ẹjẹ mọ̀ ṣíà ẹ̀. Are you sure of what you're saying? Is it not by mouth? Show me no more to my son. If you could fuck up, you don't Thursday. No excuse. No excuse. Not for an attitude like that. We should be so far away. Wọ́n gbé ti change. Tó bá ìpàdé sí fídíò kan ní, tó bá lè ṣiṣẹ́ fídíò ní, wà á rí mú sí mú wa.
everything to change. Pẹ̀lú mi. But man would make all the today. Like seriously. But today, make him a socket. Make him a loud boy. Make him fed for me. Make him a deal with. Did you have it like that? Ẹ jẹ́ ká tún bẹ̀ yẹn gbọ́ ẹ jọ. Are you sure of what you're saying? Mi ò pé mo gbọ́ gbogbo bí ìgan tẹ́lẹ̀. Ṣé o ní gbogbo tó bá mi sọ? Ilé ìdílé kò fọkọ̀ ní dọ́tọ̀ ìṣẹ́wọ̀. No excuse. Ṣùgbọ́n no excuse. Wọ́n fún mi ní attitude lọ́jọ́ yẹn. Mo ṣe gbà sọ lọ́wọ́ bẹ́ẹ̀. Wọ́n mi ti change. Tí wọ́n bá lè ṣe fídíò call ni. Tí wọ́n bá lè ṣe sex video ni. Sex video. Wàá rí mú sí mo wà. Everything to change. Kí ni abẹ́ bàbá ti ranjú kankan? But man would make all the today. Bàbá o. Like seriously. But today, make him a socket. Make him a loud boy. Make him fed for me. Make him a deal with. Did you have it like that? Ta ló ní ṣòkòtò òun ti tutù? Ta ló ní ṣòkòtò òun ti tutù? Ta ní ṣòkòtò ẹ tutù? Ó dà, ibi ìlarí mọ lórí ètò tèmi, a máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. Àwọn èèyàn ó tiẹ̀ pè fún mi. Mo sàmì òní bá mi sọ̀rọ̀ ọmọ láyé. Ibi ìlarí mọ lórí ètò tèmi, mo ń play kò play, kí ni yóò play ni? Kí ni yóò done? Instagram family, YouTube family. Ó yá torí títí yẹn jẹ́ mọ́ play lọ. For real, I was surprised. Aṣọ dídé. Omi kò tí mo sọ mi ní ẹja máa dé gbogbo ọ̀rọ̀ wèrè tó sọ ẹ̀ ó ní tó bá lè fulfill promise ẹ̀ ó ti win ní sódò òun kí wá ló kù tí Jésù tó fẹ́ win ní lára pásítọ̀ olùṣọ́ àgùntàn evangelist gbogbo ẹ̀yin tẹ́ ń kọ́ ọmọ lọ sí ṣọ́ọ̀ṣì. Oh my God. Ìgbà tó ń ṣe tó bá lè pa mí lẹ́rìn tó bá mi ṣeré kan. Kàkójú kú mọ́. Má surprise we see. Ọ̀gá tó mi ti di méjì nìyẹn. Buff boys baba, thank you so much. Ọ̀gá tó mi ti di méjì nìyẹn. Tó bá ti lè borí dúró tí ìṣe pé bóyá pé ọkàn ọkàn dáná lásán. Tó bá lè tí ìṣe pé bóyá pé ohun tó kú dé ìbànú tó rẹ́dì fún mi tó rí lè lọ́ọ̀fẹ́. Let me tell you something. Sorry, this time mo ní feelings ó ti yẹ apá pé mo ní feelings mo nífẹ̀ẹ́ mo láìkẹ́. Òbá fún mi àti ẹ̀jẹ̀ jọ ń fà bọ̀ kì máa ṣe ọ̀rọ̀ ọdún méjì mẹ́ta mọ́ sí kí n tó ẹ̀fà wálé kí n tó ẹ̀fà wá sí Nàìjíríà máa láti wálé ní ọ̀rọ̀ yìí. Mo pè tí ìgbà nífẹ̀ẹ́ mi ẹ̀ lè máa fi gbogbo gbà ẹ̀sùn burúkú báyìí tó bá lè farabalẹ̀ pẹ̀lú mi. Everything is not a sex. It's not that way I'm first ready sex timing. No. I want you to show me true love. Money there out of them in your one. And it's not the priority for me. But I want true love from you.
not because of money. Everyone's not money. Not because of money. Do you understand? I want true love from you. That's just stupid thing for me. But you won't hurt me. So you need that thing replace them for in love everywhere. Don't ask crazy for me. Because mommy couldn't surprise you. Princess Abiola Ben. Hello. What's here? Bold. Then every camera phone you don't have what's in the virus. Ó sọ fọ́mọ yẹn wípé kọ́mọ yẹn ya fọ́tò ọyàn àti láwí kó yà sóhun. Ọmọ yẹn náà wá ń sọ fún pé kó náà ya títí ẹ̀. Ó wá ń sọ pé òun ti yà bọ̀ ó dúdú wèrè tó fẹ́ ṣàgbèrè tí ò tún ní fóònù gidi ẹja tó gbọ́n. Aládé. Bẹ́ẹ̀ ni ó ti na married man. Mo ti yà bọ̀ ó dúdú. Lọ́nà ìgbé kámẹ́rà fún ẹ̀ gan-an náà kò ti ní fáírọ́ọ̀sì. Mo ti yà ó dúdú. Èèyàn lè mọ̀ ṣerú nǹkan báyìí káàkiri kí kámẹ́rà àti kíní fóònù mọ́ ní fáírọ́ọ̀sì. Ewu ọjọ́ tó ń lo fóònù tí ò ní fáírọ́ọ̀sì. Ọmọ kan tó máa ṣẹlẹ̀. Kí ló máa ṣẹlẹ̀? Jẹ́ ká kọ́ fàdé fẹ́ni ṣe sex video. Ká fẹ́nu ṣe sex video. Ó ti yẹ kí ká fẹ́nu ṣe sex video. Ṣé máa ń wọṣọ sùn ní àbókè wọṣọ sùn? Kí wàá bọ́pá ẹ̀jẹ̀ ká fẹ́nu ṣe náà. Ṣùgbọ́n bọ́pá ẹ̀jẹ̀ open your leg and take a socket. Àti sọ̀rọ̀ ìwọ náà máa sọ jẹ́ socket. Your breath. Your piece and go suck me now. Suck me now, baby. Suck it. So feel it. Mo yẹ tó yà. Orúkọ Jésù ti dòun tó, ògo ni fún orúkọ rẹ̀. Ògo bànújẹ́ àṣẹ̀dàlà, ògo ni fún orúkọ rẹ̀, ògo fòkọ rẹ̀, ògo fòkọ rẹ̀, ògo fòkọ rẹ̀, ògo forúkọ Olúwa. Tí bá ṣe yẹ̀yẹ́ bí báyìí wípé ẹ̀yin tẹ́ ẹ̀ bára yín sùn tẹ́ ẹ jẹ́ ibo láriwo èyí tí ń wá. Ibo láriwo èyí tí ń wá gbogbo ẹni mo mute. Now mo máa ń wá béèrè kankan pé ẹ̀yin pásítọ̀ tẹ́ ẹ̀ ń bá ọmọ ọ̀dọ́ sùn tẹ́ ẹ̀ ń bá choir members sùn àwọn choir members ní. Mo ti dọ́gbọ́n ṣe yẹ̀yẹ́ lẹ́ẹ̀kan máa ń rò pé mò ń ṣe yẹ̀yẹ́ ni. Okay? Pé tẹ́ bá ń bára yín sùn báwo lẹ ṣe máa ń address ara yín? Tẹ́ bá ṣe tán tẹ́ bá ń ríra yín nínú church bí tẹ́ ti ń pe orúkọ Jésù kí ló máa ń sọ kúlúkúlú lọ́kàn yín náà? How? Ẹja máa sọ̀rọ̀ ẹja máa sọ̀rọ̀. Ìyẹn ṣe níṣẹ́ ni gbogbo káwọn ọdún ẹ̀ ń dún fún ẹ̀ níṣẹ́ ló dùn ti gbígbà tó jẹ́ pé screen phone ó fọ́. So ẹ̀dá nílé nǹkan kan ṣe ti bá ṣe kan pa fóònù tí mo tó tàn báyẹn ni mo pa fóònù tí mo tó tàn. So kò ṣe máa rí fẹ́ fi ara bá fi ọ̀rẹ́ lọ́kàn balẹ̀ tó bá di tọ́sí wàá rí wàá gbà sára wàá gbé pápá wàá gbé ẹni sọ fún ẹ wàá gbé so fóònù ẹ ọwọ́ fóònù ẹ ni so ti kó virus so irun gan mi ò kí ní ṣe fídíò kọ mo ti gbàgbé mi ò ní ṣe fídíò kọ gan gbà mí kò tó bá ti tí lẹ́yìn bá ti open camera báyìí gbogbo fóònù yìí kọ́ máa blunt ni tó máa dúdú nígbà tí screen phone tó ti sàn bẹ́ẹ̀ ni rí nǹkan kan lójú so kò ṣe máa ṣe ní nǹkan tó ṣẹlẹ̀ ní. mo ní ti báyìí jésù àbíkámẹ́ fọ́ọ̀n sí ni ẹgbẹ̀rún kankan náà wà. Do you really like sex? But obìnrin ni wọn náà like sex. Do you really love sex? Do you like sex? O máa ń gbádùn ẹ̀ gan. Do you really love it? Kò sí problem gbà wọn kàn bèrè lọ́wọ́ ẹ̀ ó ti yẹn sìn. Wàá enjoy ẹ̀ gan ní àdùn. In fact, a máa wá ṣe everyday ni. Tó bá taste ẹ̀ lẹ́kọ̀ọ́, a máa pè mí pé Nàìjíríà
I want you, I need it. I want more. But yeah. I want more of you. I want more of you. The more I know you, the more I want to know you. Jesus, more of you. And you know the lemon in here? Ah, oh my gosh. Okay, come back. My baby, Gaga. I want more of you. My baby. I want more. To penetrate. So Mohammed is in Iwawo. To penetrate go. Far away, my busy. Yeah? Far away, my busy. You might be a queen, no boy for her. Imagine that being serious. Far away, Mama walk away. With your baby fishing, Far away, Mama. But yeah, if you really much of a baby, my best share the baby. Far away, Mama walk out to my fishing home for her. Little you don't know. Mammy busy, my your physical baby. They go one day. Far away, Mama. Ẹ jọ̀ọ́ ẹ bá wa share ètò yìí. Ẹ jẹ́ ẹ bá wa share, ẹ jẹ́ káwọn èèyàn gba ìgbàlà tọ̀fẹ́ tá a mú wa. Ẹ jọ̀ọ́ ẹ bá wa share. Oh my gosh. Everybody bá wa jọ máa gbọ́ra wa dé pẹ̀lú ẹlẹ́mi ló máa láwọ̀. Wọ́n ló máa kọ́ sálọ. Iṣẹ́ ìmọ̀ ni máa kọ́ sálọ. Ni máa kọ́ wọ́n. Bọ̀ kó tóbi gan ni o, kó tóbi. Simply QY, exactly. Ṣé mo kó tóbi gidi ni? So ẹ má wọlé. Big, bold and handsome lọmọ fẹ́. So àwa là ń sọ fọ́mọ ẹ bó ṣe máa play along, ó yé yín. Ẹ̀mí wa ni ṣé máa kẹ́rọ̀ lè nà bí àárọ̀. Mo ṣe máa ṣèdí ìtàn mi lọ́jọ́ tọ́ọ̀sì nítorí I'm missing you already. Bí kájọ wà lálẹ́ ìyẹn ní tí màá fi ń jọ máa gbé ara débẹ̀ ló tẹ̀ tó kókó ló ń rọ̀bà. Wọ́n ní ìjọ kan máa jọ́jọ́ kan ṣáà ṣèjọ́ máa sùn papọ̀. Mo wà ìgbà tí wọ́n sọ pé ìgbéyànjú débẹ̀ yìí gan. Nítorí mo rí kóbìnrin máa ń láìkè sọ́wọ́ ìtòsí kí wọ́n lé sí àwọn yìí nítorí mo ní wò pé ní good rapport ọmọ dáadáa ní kílódé tó ń ṣe lọ. Ọmọ yẹn ń béèrè nípa ìyàwó ẹ̀. Thank you so much, Fayomiwa, for sharing. Rubiest, okay. Is it to the sex? Is it to the sex? Bẹ́ẹ̀ ni Ọ̀túnba K-Amos. Òun dé nìkan tí ó fi bẹ́ẹ̀ náà like much now, but not because of sex. Àti ẹ̀. So, ǹjẹ́ ká mọ̀ lọ ní ẹ̀kúrẹ́ lọ́rọ̀ tí ṣáàbù. Àti èmi àti ẹ̀ àti máa sùpàrà àti máa dọ̀sùn kọ́kọ́ ní problem. Gbogbo ẹ̀ wà lọ́wọ́ ẹ̀. So èmi ní time fún ẹ̀ tó bá ti ní time fún mi yóò ṣe problem. Àti máa bá àtijọ́ máa sùn papọ̀ kan ní ìṣòro. Èmi fún ìmọ̀ kí wọ́n náà fún ìmọ̀ èèyàn ṣe bí ìtọ́. Ṣé tàbá dọ̀sùn papọ̀ gan-an ká dọ̀sùn mọ́jú gan-an kí wọ́n ti ní sense. Pé ká kọ́kọ́ lọ sọ́tẹ̀. Ó ti yẹn ṣe so ká dọ̀sùn overnight gan-an ló máa make sense ju kápọ̀ sáré ṣe láàrin kẹ́mi lọ. Ọ̀pọ̀ tàbá dọ̀sùn pọ̀. Ẹ máa gbọ́. Tàbá ṣe nǹkan rẹ̀ àbí mẹ́gàmẹ́gà. Ọmọ pé tọwọ́ ìdájí yẹn ló máa tún dùn jù. Àárín ìdájí mọ́ tílẹ̀ mọ́ ẹ̀. Ẹ̀kọ́ ló máa tún make sense jù. But nevertheless, time gbogbo yẹn yóò wà fún wa tó bá ti dé promise ní PS máa wà pẹ̀lú mi. Ẹ̀ ṣe bí ìdí kò sí náà double date. That's my own me like my double date. Pé wà á fi tí ó bá sọ pé òkè ò ṣe mọ́ lókun. Tí ó bá ti ṣe yẹn tó bá ti lè stay pẹ̀lú mi, no problem. Because I don't double date. Nítorí máa mi lágbègbè ní mara ẹni pọ̀ yẹn láti sọ̀rọ̀. Ó ti yẹn sìn, so wọ́n ní kò fi time tó mọ̀ kó convenient fún ẹni dọ́tọ̀ sí anytime tó bá mọ̀ kó convenient fún ẹni dọ́tọ̀ sí ẹni kó sọ fún mi. Ẹ̀rọ mímì torí gbogbo orí ìdán yìí
gbogbo orí ìjọ yẹn ṣé ó yọ síta ìjọ yẹn ṣé ó yọ síta gbogbo ẹni máa bẹ̀rẹ̀ lọ́wọ́. ẹ dúró náà ẹ wò fóònù tèmi fẹ́ kó fáírọ́ọ̀sì ní ìpìlẹ̀ mọ́ o. ẹni kékeré àbúrò trumpet ẹ jọ. ó tún bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ dúró dé kí ló ń jẹ́ idán sórí ọ̀yàn ló ń jẹ́ bẹ̀. ẹ̀yin èèyàn tẹ́ wà lórí social media kí ló ń jẹ́ dán ó ní pé ṣó yọ síta ni àbí ó wọnú ẹ. nítorí sinmi pé ọmọ àti ìrìn wọn yẹn jẹ́ àbúrò trumpet báyìí. ṣé tẹ́yìn bá jẹ́ ẹ̀ńjẹ̀ tó gbé trumpet fún tẹ́ ìgbọ́rùn nǹkan báyìí ṣé yóò dùn lẹ́nu yín. ṣé trumpet máa dún lẹ́nu yín ṣé ẹ gbọ́dọ̀ sọ pé ṣé dán wọlé ṣé dán jáde idán. wèrè ni wọ́n wá wèrè. kò ṣe sínú báìbù. wèrè tó yẹ kó lọ máa ṣe adult movie tó lóun gbaṣẹ́ Jésù torí free money ní wèrè olórí ibú yìí ẹja mọ gbọdọ Ọ̀túnba kéèmọ tẹ ṣe jàre Balógun Olúwatáyà wọn ní orí òbò ní ọrùn òbò wà ní àti. ẹ wo ẹ ní pa mí o. voice message yìí voice note yìí ẹ gbọ́dọ̀ gbé kẹ́ ẹ gbé sórí Facebook ká court sí voice message ó gbọ́dọ̀. gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ pọ̀jẹ̀ kẹ́ mọ̀ fojú ẹ̀ sí ṣé wọ́n lórí àwọn burú ni. I need voice message ní ọ̀dọ̀ I need it. kódà kí àwọn báńkì gbogbo káwọn èèyàn rí gbogbo nǹkan táwọn máa ń àwọn pípù yìí ń ṣe. bẹ́ẹ̀ kò sí wàhálà. ìjọba bíbí sórí gbogbo orí ìjọ yẹn gbogbo orí ìjọ yẹn ṣé ó yọ síta ìjọ yẹn ṣé ó yọ síta gbogbo ẹni máa bẹ̀rẹ̀ lá máa bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ pátápátá tí máa bẹ̀rẹ̀ tí àníyàn mo máa bẹ̀rẹ̀ pé kẹ̀kẹ́ yọ lọ ṣe kó yẹn síbẹ̀ máa yọ ó sì yẹ ṣe kó yẹn síbẹ̀ máa yọ ṣe mọ̀ pé ẹlòmíì ní oko ńlá tí ó mọ̀ lò rárá tó kó yẹn kàn tóbi tí ó mọ̀ lò bẹ́ẹ̀ náà ni ẹlòmíì ní oko kékeré tí ó mọ̀ lò ṣòrí kéèyàn mọ kó lò kéèyàn mọ bá ṣe ń dóòbò òun ní kókó tó kó bá tóbi téèyàn bá mú olóko tó tóbi kò lè gbádùn kò lè gbádùn ẹ̀ obìnrin ò lè gbádùn kó yẹn ṣùgbọ́n téèyàn bá mọ bẹ́ẹ̀ wọ́n ṣe ń dóòbò ìyẹn gbọ́dọ̀ ló tó kókó bí okó bá kéré nǹkan tó lọ ń bá fún ọkùnrin ó ti yẹ tó bá sì mọ́ lò ó ti parí mímọ́ lò gangan ní kókó kì í ṣe pé kókó kan tó gbéra pátá kó má ní ìwúlò okó inú ìgbọ̀n kéré tó máa ní ìwúlò tó ju ti nílá lọ ìwọ máa wọlé wà á rí gbogbo wọn tí wọn ṣe fún ẹjọ́ yìí. pásítọ̀ ni Ògbóró Olúwaṣeun. àìjẹ́ ó dá ìjẹ́kájẹ́ lọ sùn sí ìbàdàn fúnra rẹ̀ ló máa ní pé jẹ́ká lọ sùn mọ́jú ìdájọ́ torí gbogbo ìdọ̀tí mò ń wọ̀ yẹn pátápátá ẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ mi ní penetrate ara mi ní fi kó yẹn sí fúnra rẹ̀ ló máa bẹ̀rù pé ó bá jọ fèsì jọ fèsì tètè fèsì. wọ́n rẹ̀ máa rẹ̀ bàjẹ́ òwe wà ń jẹ òbò àpẹ bó ṣe ń jẹ òbò àti sìgárà understand o first kìnìún wa òun ní gbàgbé láìláì first meeting wa òun ní ẹ̀fà gbàgbé láìláì. Christian Egbodo ẹ jẹ́ gbé fóònù kúrò níbi táwọn ọmọ wà o ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ gbé fóònù ẹ sọ fáwọn ọmọ pé ẹ fẹ́ lọ ṣe nǹkan nu mọ́tò ọ ẹ fẹ́ lọ ṣe nǹkan nu gáràjì pẹ́ ń bọ̀ mo ti pọ́ọ̀sì ẹ kúrò ń bẹ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ mọ̀ kó bá etí àwọn ọmọ lọ́mọ wèrè ní bọ̀bọ̀ tá à ń gbọ́ kìíní ẹ̀ yìí àwọn fámìlì yín nǹkan tí a ti. ṣé èmi lọ́mọ èṣù yes ọmọ èṣù lè ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tá lọ́mọ Sátánì nínú èmi àtẹ̀yìn pásọ̀sì yìí ń sìn ẹ jẹ́ àmọ̀ gbọ́ ẹ yá àmọ̀ gbọ́ bọ̀. Male adu male itu madu timbal itu
tó bá máa kọ́ mọ̀ báyìí wàá wọ̀ gan kíkọ́ tó ti kọ́ òun ló máa kọ́. ẹ jẹ́ kí ló ń jẹ́ com ṣé pé kó wá bóun ló tẹ́lẹ̀ àbí kí ló ń mì. kó release kó da kíní tó wà ní. ẹ má dà á rí lóhùn ẹjọ́ sórí ọ̀pẹ. Andy, wọ́n ṣẹlẹ̀ nínú body of Christ wàhálà ti ṣẹlẹ̀. ó ti fi ẹnu ṣe blue film tán. ẹja mọ̀ bí tó bọ̀. mímọ́ 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 s'Elédùmarè ojú pásítọ̀ Bídèmí kò lè rí ògo rẹ̀. Báyìí pásítọ̀ Bídèmí gan fẹ́ràn ògo tó ti rí gbogbo eléyìí tó ti sọ yìí o. Ògo kẹ̀. Fẹ́ràn ògo tẹ̀ máìkì má rí mọ́ ó ti. àwọn eléyìí tí Jésù bá yọ sí wọn pẹ̀lú aṣọ funfun wọn ń da epo sí Jésù àpé torí ẹ̀bùrú jóòrì tí mò ń ṣe lọ́wọ́ ni. àwọn eléyìí tó bá ń bẹ̀bẹ̀ lọ́wọ́ tí wọ́n bá ní rákọ̀dé ló máa tẹ̀lé second batch ló máa sọ. Nǹkan tó kọ́ta ṣe ní ẹ̀kún lélẹ̀. ẹjẹ jẹ́ tẹ̀lé second batch ẹjọ́. Àtẹ̀lọ́wọ̀ lọ, second batch kan kò ní lọ. àbí mo ti máa ń sọ fún yín pé fóònù mi àwọn fóònù mi tí n bá fẹ́ yọ kan sápò ṣe ni máa bẹ́ẹ̀ ní sápá àbí tí n bá fi sí mo máa ń fi kejì support ẹ̀ ni kí n lè rìn upright ẹ máa nírọ́ ni èèyàn gbúdọ̀ gbẹ̀lú nǹkan báyìí sórí fóònù kí fóònù antivirus tí mò ń sanwó ẹ̀ lóṣooṣù ó níye tó jẹ́ ní kí ní rádaràdà láwọn pásọ̀ yìí ẹ̀ ti gbọ́n kankan. Bishop Andrew ni. Body of Christ. Ẹja mọ̀ bí tó bọ̀. Pẹ̀sẹ̀tọ̀, ó wá di sóòlù ẹ̀kú àmúmọ́ra, ìsòlù ẹ̀kú ni. Sọ, ó ń bọ̀. Tí bá lọ tán tó bá máa kọ́ mọ̀ báyìí wàá wọ̀ gan kíkọ́ tó ti kọ́ òun ló máa kọ́. Báwo tí mo sọ fẹ́ tó dé ní ìgbà tí máa bẹ́ẹ̀ ni pé mi ò kí ń dẹ́kun déètì. Ọ̀sán lè sọ mi ò kí ń dẹ́kun déètì mi láìpẹ́. Tí bá dẹ̀ tí mo lè sọ̀rọ̀ sí ọ̀rọ̀ yẹn ìfẹ́ yẹn máa dínkù lọ́kàn mi ni. Ó ti yẹ ìfẹ́ yẹn máa dínkù lọ́kàn mi. Listen to me like in double date the pay. I don't like to use condom. So me and my person. So I'm gonna be careful bro. Can't do like for you penny. But yes, now I'm very careful. You have to make yourself for me. For letting yourself arrive for me. But yes, I will always love you. Only give Gbomopon. Only ever give Pelu sex pẹ̀lú mi. Nǹkan tí wọ́n sọ ti yé. Tẹ̀tẹ̀ relationship àtàtẹ̀ padà. It can lead to any length. I don't bloody care. Ṣé ṣe bò? Àwọn máa wà ní. Kò sí tí mi ò ní bẹ́ẹ̀ ṣe mi. Kò sí yẹn. Kò sí tí mi ò ní bẹ́ẹ̀ ṣe. Pátápátá ni máa bẹ́ẹ̀ ṣe. Tí wọ́n náà bá ti bẹ̀rẹ̀ ṣe, ó ti parí. Ti parí. So obìnrin mi ò mi lè ṣe rárá. So obìnrin tó bá mi lè ṣe. Ó máa ń jẹ́ kọ́kùnrin lè fà sí dáadáa. Tó bá kọ́kùnrin nìkan ló ń dá ṣe. Ọmọ pé kò ní dùn dáadáa. Ṣùgbọ́n bàbá ti jọ enjoy tèmi náà enjoy. Ló máa ní sense. Ó ti yẹ. Nǹkan tó ṣẹlẹ̀ ní nítorí gbogbo fídíò yẹn gan-an. Ìsìnkú bóyá pé à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n yẹn wò. Mo ti wà mood pé bóyá à ń ṣe lọ́wọ́lọ́wọ́. Like seriously. Tí mo bá wọlé kan máa ń wá tó jẹ́ pé èèyàn ní láti bọ́ pátá. Ìdílé náà ti wà.
kọ́kọ́ bẹ̀rẹ̀ èèyàn ní láti bọ́ pátá. So ẹjọ́ náà torí wọ́n ní a máa ń pe gbọ́n ní àìpégbọ́ ó ní wọn ò ní bọ́ pátá báwa náà ẹ máa ṣe. mo rò pé mo gbọ́ gbogbo voice note yìí ni o wọn ò ní bọ́ pátá tí wọ́n máa wá dáhùn sí pátá ni wọ́n gún lọ́bẹ̀ẹ́. àṣẹ lásán àwọn ọkùnrin nìkan nídìí ṣùgbọ́n pé pẹ́ǹtì yẹn ó máa ṣí òkùnkùn ojú òpó ẹ̀. So orí ọkọ yẹn ó máa wà ní sẹ́ńtà ojú òpó ẹ̀. So nǹkan tó ń pè ní ọmọ kí ìjà lọ kó gbà pátá ń jẹ ìwọ̀n tó kọ́ bẹ̀rẹ̀ tàbá bẹ̀rẹ̀ tán bẹ̀rẹ̀ olùmọ̀ta pátá ń jẹ ọkọ yẹn gangan olùmọ̀ta pátá ń jẹ o ti máa bẹ̀rẹ̀ pẹ̀lú ẹsẹ̀ tó ti máa kọ́ fi sínú bíbí tí pẹ́ǹtì yẹn tí máa kọ́ fi sí bíbí tí pẹ́ǹtì yẹn mẹ́nẹ́pẹ́nẹ́pẹ́jì o. So ìjà náà máa ní ìjà lọ ló máa dúró ìjà lọ ló máa gbà pátá lọ́wọ́ obìnrin ó máa rí sínú ìbíta yẹn. So máa ṣe ẹnu fún ẹ ṣáà make sure pé everything went pass everything clear everything ó ṣe kí ni ó clear nígbà tí n bá ṣe ẹnu dé báyìí ó máa switch tí màá lè sọ̀k dáadáa. ẹ jẹ́ máa bá wa pa wa tá a fẹ́ jọ ẹ jọ. problem tí ló wá gbogbo owó àgbègbè mi bá gbogbo rẹ̀ yẹn ti bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn ti jẹ́ kí n wá múdù. bẹ́ẹ̀ ni Princess Abiola. mo ti wà emotional feelings mi ti high gan. ó ti high gan. nàbí àṣẹdè mi mọ́. ti high gan. I'm already feeling it now. Ìfẹ́ mi, ọ̀nìyàn mi, mo ti wà ní mood, emotionally moved. Kí la lè ṣe fúnra wa? Ta lè fi jọ kàn? Kí la lè ṣe ta lè fi jọ kàn? Ọ̀rọ̀ ọkùnrin rárá ní ìgbà fún mi. O ò ní nísìnyí, o ò ní sùn. There is no sleep for the weekend. Kí la lè jọ ṣe ta lè fi jọ kàn? Hi. Get out of the like seriously. Getting my boy and get out of the we go pray and sing like you run so clear when Pastor Bideni of Ileanu Blessed Church of Christ, Ibadan. Pastor Bideni Ileanu Blessed Church of Christ. Evangelist, prophet, pastor. This is really disheartening. We go pray and sing like you run so clear when you run off your own. Hey baby, let me hear your voice, please. And get out of the ó yá mo fẹ́ tún gbọ́ báyìí. Àwọn stickers yẹn ló pọ̀ lọ báyìí. Ó wá mọ̀ọ́mọ̀ send àwọn sticker. Ìlúdò láì ṣe pẹ́ná a máa ríra lọ́la náà. Ọ̀la ṣé bíi 4 náà àbí bíi 5 náà ṣe é ká fi sí bíi 4 náà. Bàbá mi ní màdúró jẹ́ sí wọ́n fi lè fún Tasca filling station ní Akarawo. Ṣùgbọ́n ẹ̀rọ bíbí mo ní pé mo ti bọ̀ tó bá jẹ́ 12 náà kò sí wàhálà. Apropos with my finger, right? He's been doing it. He's a serial business user. Àti bá kúrò níbi tí mo lọ yẹn máa yà lọ́dọ̀ àwọn mẹkáníìkì bá mi wò mọ́tò yẹn. Báwo ni ṣe wọ́n òkè? Are you missing me already?
Tá bá tètè la máa ibi tá máa lò jìnnà síbi táṣà àbí wọn ní Nàìjíríà pẹ̀mí ibi tá máa lò jìnnà síbi táṣà yẹn rárá so ẹ̀yin táṣà yẹn náà ní ibi tá lọ́wọ́. Tó bá lè jẹ́ pé ẹ̀dùn wọn púpọ̀ yá mi máa ń mo ti mọ̀ bí kan náà ní oríta mẹ́rin.